ogun ò kì í ṣe nǹkan tí declaration kì í ṣe fíìmù òmìnira ò kì í ṣe ṣeré-ṣeré ìwọ tó o bá ń gbọ́ mi tó o bá fẹ́ gba òmìnira lọ múra má bẹ̀rù anybody má praise anybody má dúró di anybody tó o bá fẹ́ jíjà òmìnira gbà pé ẹ̀mí máa lọ ṣùgbọ́n tó o bá ronú pé tẹ́ ẹ bá fẹ́ gba òmìnira wípé ìrọ̀rùn lẹ fẹ́ fi gbà lọ́wọ́ àwọn ẹhànnà tó dúró tì yín lọ́wọ́ àwọn ẹhànnà yín lẹ fẹ́ gba òmìnira lọ́fẹ̀ẹ́ kò lè ṣeé ṣe o àwọn Biafra wọ́n ti rí ogun rí pẹ̀lú òmìnira àwọn dẹ̀ ń jẹ́ kó yé àwa tá àti ìrírú ẹ̀ rí àwọn Biafra tán ti rí rí wọ́n sì ń sọ fún yín dè ní pé ẹ lọ múra kì í ṣe nǹkan eré gbogbo yín lẹ mogun Biafra o so wá yẹ kẹ́yìn tẹ́ wájú ọmọ Yorùbá kẹ́yìn náà má ronú kẹ́sì máa dìjà rádaràda lórí social media ìjà yín gbogbo àṣírí yín ìtàlẹ̀ ń gbé sí ọ̀rọ̀ tó yẹ kẹ́ ẹ sọ nínú ilé ìtàlẹ̀ ń gbé sí torí pé ẹ báyàn ṣe ẹ bára yín papọ̀ ẹlẹ́yìn lẹ̀ ń dá ṣe nǹkan ṣó yẹ ká máa ṣe báyìí ọmọ Yorùbá ẹ jẹ́ á ronú o àwọn tí ò fẹ́ ká lọ àwọn náà dúró náà gimúlẹ̀ tán fi wá ṣẹlẹ́yà ẹ mọ̀ jẹ́ kán wá máa wò wá kán máa fi wá rẹ́rìn kán mọ níṣe báwọn ti sọ fún yín kẹ́nìkan wá kápá sókè Fúlàní kan máa dìmáàdì fún yín pé tẹ́ ẹ̀ bá ti fi tòun Fúlàní Yorùbá Fúlàní ṣe ẹ lè lọ bì kankan Yorùbá ẹ ronú ìjẹkújẹ tẹ́ ń jẹ ẹ ronú owó tẹ́ ń gbà ẹ jẹ́ kẹ́nu wá wà lọ́kàn ẹ jẹ́ ká ní one voice ẹ jẹ́ ká ní one voice bẹ́yìn ò bá wà nínú gúrùpù káàkiri ìyẹn ò mí pé kéèyàn má bára èèyàn ṣe à ń declare à ń ṣe gbá tẹ́ rò pé eré láàfin ṣe declaration kì í ṣeré o ẹ̀yin tẹ́ wà ń lé ẹ má wùwàkiwà ẹ̀yin tẹ́ ń ṣe ẹ̀yin ní kẹ́ ẹ pọkàn yín pọ̀ ẹ má retí pé bàbá Akíntóyè ló ń bọ̀ wá gbèjà yín wọ́n lè wá nígbà tán bá fẹ́ declare mi lè sọ yẹn ẹ má sọ pé bàbá Ìgbòho kọ́ ló ń bọ̀ wá gbèjà yín wọ́n lè wá nígbà tán bá fẹ́ declare iye onítìrí kan ni nígbà tán bá fẹ́ declare bọ̀ pé wọ́n bọ̀ wá bá yín jagun ẹ̀yin ni ẹ jagun yín ẹ dìde ẹ jagun yín ẹ dìde kẹ́ ẹ múra sílẹ̀ fúnra yín tẹ́ ẹ bá ti gbọ́ pé tótítọ́ bá ti dé lórí ọ̀rọ̀ declaration lótítọ́ ẹ tú síta tán bá ẹ bá ti ráwọn bàbá yẹn tán bá ti wọlé tí bàbá Ìgbòho dé tí bàbá Akíntóyè délé táwọn ìyá yẹn wọlé dé tán bá ti fìmọ̀ ṣọ̀kan ní o tí wọ́n yọjú dé sí Nàìjíríà báyìí ẹ tú jáde níbi tẹ́ ẹ bá wà ẹ tú jáde ẹ mọ́ dúró ní kọ̀rọ̀ declaration kì í ṣe fíìmù o kì í ṣe ṣeré-ṣeré o kì í ṣe nǹkan téèyàn fi máa ń ṣe fíìmù o kò dẹ̀ kì í ṣe ọ̀rẹ́rẹ́ Yorùbá ẹ jára yín létí inú Yorùbá ẹ jára yín ni mo ń sọ fún. I want to tell you that if you want freedom, prepare for war. The national security of Biafra have taken it upon themselves to confront any Nigeria army uniform anywhere in Biafra land from tonight. Most of the intelligence gathered so far is that even after they kidnap these people, they share the ransom. So we are making it very clear today. If we see you anywhere, any checkpoint, you are a terrorist and you'll be treated as such.